mọtí. Ṣé ẹ jáwé ẹgbẹ́ ìfẹ́nu sí kiri ní. àwọn ọ̀rọ̀ ẹ̀ sọ kọ̀ọ̀kan àtọ́ àbọ̀. bàbá. ìgún fóònù ẹ̀ ríngì. mo ṣe gbogbo ìgbà ni ṣé àárín bí ti fẹ́ pé kò náà. ó dà kan náà. Sir. Well, I lead our prayers, but before that, for our praise and worship song. Mòmínà bí mo ṣe fẹ̀gbẹ́yìn bàbá. Kí ni? Ìyàwó ọ̀nàrẹ́bù madam. ó dà tí wọ́n tẹ́lẹ̀ ìsìnyí ọmọ mi tẹ̀lé àbí ẹ̀yà pàṣẹ. Nígbà tí a wọlé ìta, mo sọ fún gbogbo wa pé one big family. Ẹ̀gbọ́n tó yẹ nítorí tí madam sí wọn fà táwọn àwọn woman leader wa nìyẹn. akérèkọrò small body big things. mo promise ẹ pé tọ́lá bá ti dé báyìí I'll kill you my friend. àbọ̀ ọkùnrin ò yọ bọ̀bọ̀ bọ̀bọ̀ wà lẹ́yìn mẹ́gan ọmọ yẹn ń lẹ̀ ọ̀dọ̀ ọmọ yẹn ń yọ ni. Christopher, kí ni problem ẹ̀ náà? Ṣé ti ní? Ilẹ̀ tí mọ̀ wò ni, òun ọ̀run out loud. Ó tún yọ sọ pípẹ́ ṣe o kí wọ́n jẹ́. òṣèré ikú ló ṣàrò. ẹnì kankan ò ní kó ní gbogbo àtàwọn àtẹyìn. ní ọjà kan sọta wálẹ̀ ọjọ́ ẹ̀sìn títí yẹn tó máa bóòlù ní ìtọ́nà wàá rí fíìmù. ìyẹn sì wá rí èrè jẹ̀sùn. tó bá yà sóró rẹ̀. ǹdọ̀mọ̀ ẹ̀ wọ́n lè sùn wá. èwo ló tún dúró wọ̀ ọmọbìnrin yìí. tó gbé mi ló kun lè so máa ń wà aggressive bí wọ́n bá fẹ́ dì náà ẹ̀yìn ní right. Dam. lórí. mo ní kẹ́ gbádùn ẹ̀. ìyàwó mo fún yín gbogbo tó bá wọn ìrìn kẹ́kẹ́. corporate pẹ̀lú ọ̀gá àbẹ̀wò ló ń ṣe ẹ̀. ọmọ mi ń gbèdè ajá slap me. ẹ̀yà ni abáyà. the reason why tell me to yọ pẹ̀lú eléyìí ni pé this one is casted everybody mọ̀ pé honourable ló ní mọ́tò yìí big family. fàyẹ ló jẹ́ ọ̀yà rẹ̀. Mi mọ̀ fáyà yín lẹ̀ mọ́ ń dà. Hello? Go to drop her.